tún jẹ́ àmọ́ dúpẹ́ lọ́wọ́ ọba àdániwáyé tó tún ní kí ojúmọ́ tètè ní kó tún máa bá wa láyè àti àyè tó wù wá. àyìn Elédùmarè ọba ògo àyìn lógo wípé ó ṣeun gbogbo ọjọ́, ó ṣeun gbogbo ìgbà, gbogbo àsìkò, gbogbo wákàtí, gbogbo ìṣẹ́jú àti gbogbo oṣù tó fi mọ́ gbogbo ọdún. Elédùmarè náà la máa fọpẹ́ fìyìn fún torí náà lọ́bọ̀ ògo tí ń pa wá mọ́ lọ́wọ́ ewu gbogbo. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì àrólé baba 1010 TV2 wípé àtúkù ojú ọjọ́ ṣeré níbi yóò kẹtì láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí ní mọ̀ ṣe tàwa náà kọ́. Elédùmarè ló ní ká máa ta kó máa gba títa, ká máa sọ kó máa gba sísọ, ká máa dé kó máa gba dídè, ká máa tu kó sì máa gba tútú. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba àdániwáyé. àìnílé ìwímọ̀ àìnílé ìgbọ́mọ́ kò ní jẹ́ tèmi àyànfẹ́, kò sì ní jẹ́ tẹ̀yìn tẹ̀jọ́ olólùfẹ́ wa lórí ìkànnì yìí. Ìròyìn náà la yàn láàyò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ ní orí ìkànnì àrólé baba 1010 TV2 nígbà tó kọ mi ò yí padà àyànfẹ́ Elédùmarè òun lèmi ń jẹ́. Ibi kókó ní ìròyìn òun la máa ń gbé yẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ẹja mọ̀ ìyẹ̀wò báyìí. Wá ojútùú àti ọ̀nà àbáyọ tí yóò fòpin sí ìpànìyàn tó ń wáyé ní ìpínlẹ̀ Plateau ní kíákíá báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló pàṣẹ fún gómìnà ìpínlẹ̀ Plateau bẹ́ẹ̀. Ìgbìmọ̀ àwọn gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú PDP ní àwọn kò faramọ́, bẹ́ẹ̀ làwọn kò ṣègbè, àwọn ò sì tún gbà á wọlé láti dá ẹgbẹ́ pọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kankan nítorí ètò ìdìbò ọdún 2027. Bí Àtíkù bá fi lè gba tíkẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí olùdíje sípò ààrẹ lọ́dún 2027 nínú ẹgbẹ́ òṣèlú PDP, ẹ gbàgbé ẹ̀, ẹgbẹ́ òṣèlú náà yóò bàjẹ́ yóò sì dàrú kọjá àtúntò. Bode George ló sọ èyí di mímọ̀. Àjọ tó ń gbógun ti lílu owó ará ìlú ní pọ́npọ́ àti ṣíṣe owó ìlú báṣubàṣu EFCC náà ti fọwọ́ òfin gbé àwọn afurasí oníjìbìtì orí ayélujára tí wọn kò dín ní 19 ní ìpínlẹ̀ Edo. Kàyéfì ńlá lélẹ́yìí, ẹgbẹ́ àwọn Fúlàní darandaran ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tú jáde síta fún ìfẹ̀hónúhàn lórí ohun tí wọ́n pè ní ìyànjẹ lórí ẹ̀tọ́ wọn lábẹ́ òfin ti ìpínlẹ̀ Ọ̀yọ́ náà. Ó parí o, àwọn agbébọn ya wọ orí òkè àdúrà ní ìpínlẹ̀ Kogi, wọ́n jí ọ̀pọ̀ olùjọ́sìn gbé wọ inú igbó lọ. Irú ìròyìn bẹ́ẹ̀ ni ti ìpínlẹ̀ Katsina níbi táwọn agbébọn ti jí àgbà àlùfáà mùsùlùmí kan àti ọ̀gọ̀rọ̀ àwọn obìnrin gbé lọ ní ìpínlẹ̀ ọ̀hún. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Wá ojútùú àti ọ̀nà àbáyọ tó péye tí yóò fòpin sí ìpànìyàn tó ń wáyé ní ìpínlẹ̀ Plateau ní kíákíá báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló pàṣẹ fún gómìnà ìpínlẹ̀ Plateau bẹ́ẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, àwọn ló bá ti ṣe bẹ́ẹ̀ gba ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Plateau ní ìmọ̀ràn tó sì tún ti mú àṣẹ lọ́wọ́ nípa ìpànìyàn gbogbogbà èyí tó ń wáyé ní ìpínlẹ̀ ọ̀hún nípa bí ẹ̀mí ènìyàn tó lé ní 60 bó ṣe bá ìṣẹ̀lẹ̀ burúkú táwọn agbébọn tó ń ṣe ìkọlù bó ṣe bá lọ lọ́sẹ̀ tá a lò sẹ́yìn lánàá òde yìí. Ní ìròyìn míì tún jáde ní ìpínlẹ̀ Plateau ọ̀hún wípé níṣe ni àwọn agbébọn ni wọ́n yabo ìjọba ìbílẹ̀ Bàṣá ní ìpínlẹ̀ náà níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ènìyàn tó lé ní 20 ní ìpínlẹ̀ ọ̀hún. Gbogbo eléyìí wọn ló ti dé ti ìgbọ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sì ti wá pa láṣẹ látẹnu ẹni tó jẹ́ agbẹnusọ àti olùdámọ̀ràn fún Báyọ̀ Ọ̀nànúgà níbi tó ti fi ohùn ránṣẹ́ sí ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Plateau Caleb Muftiwangi ó ní kó tètè pa kìtìmọ́lẹ̀ lórí bí ó ṣe wọ ojútùú sí ìṣòro àti ọ̀nà àbáyọ kó sì mọ kúlẹ̀kúlẹ̀ ní ti ń ṣe okùnfà ìkọlù gbogbogbà tó ń wáyé ní ìpínlẹ̀ Plateau ọ̀hún. Nígbà tí ààrẹ sì tún gba àwọn olùgbé ìpínlẹ̀ náà níyànjú wípé kí wọ́n dákun ìwà ẹlẹ́yàmẹ̀yà, ẹlẹ́sìnjẹ̀sìn àbí ẹlẹ́gbẹ́jẹgbẹ́ èyí tó lè máa dá wàhálà ọ̀hún sílẹ̀ láàrin ara wọn. Bẹ́ẹ̀ náà ló tún rọ̀ wọ́n wípé kí wọ́n gba ìṣọ̀kan, ìfẹ́, ìfọwọ́sowọ́pọ̀ àti ààyè sílẹ̀ fún àwọn adarí gbogbo ní ìpínlẹ̀ Plateau ọ̀hún níbi tí wọ́n ti jọ ní ìfọwọ́sowọ́pọ̀ láti gbógun ti àwọn oníṣẹ́ láabi tó ń ṣe ìkọlù gbogbogbà ní ìpínlẹ̀ Plateau náà. Báyọ̀ Ọ̀nànúgà látẹnu
ẹni tó gba ẹnu ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ ó rọ Caleb Mutfwang gómìnà ìpínlẹ̀ ọ̀hún pé ní wàràǹsẹ̀sà báyìí ní kíákíá tètè wá ojútùú kó o sì ṣe iṣẹ́ rẹ̀ bí iṣẹ́ láti tọpinpin àwọn ènìyàn tí wọ́n hu ìwà burúkú ọ̀hún ní ìpínlẹ̀ Plateau torí pé ìjọba àpapọ̀ àwa náà ò ní dákẹ́ láti máa ṣe bẹ́ẹ̀ gbógun ti irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọ́n bá fi ọwọ́ òfin gbámú ní ìpínlẹ̀ ọ̀hún. Ìgbìmọ̀ àwọn gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú PDP ní àwọn kò faramọ́ bẹ́ẹ̀ làwọn kò gbà wọlé láti dá ẹgbẹ́ pọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kankan nítorí ètò ìdìbò tọdún 2027. Lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 14 inú oṣù kẹrin ọdún tá a wọ̀ yìí ó ní ìgbìmọ̀ àwọn gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n kóra wọn jọ pọ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ olórí ìpínlẹ̀ ọ̀hún tí ń ṣe Ìbàdàn ní ilé ìjọba ìpínlẹ̀ ọ̀hún ní ti gómìnà Ṣèyí Mákindé níbi tí a ti rí àwọn gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n péjú pésẹ̀ sí ìpàdé náà bẹ́ẹ̀ láàrin ẹni tó jẹ́ alága fún ìgbìmọ̀ àwọn gómìnà ní inú ẹgbẹ́ òṣèlú PDP Bala Mohammed, gómìnà ti ìpínlẹ̀ Bauchi Peter Mbah, gómìnà ìpínlẹ̀ Enugu Agbu Kefasi, gómìnà ìpínlẹ̀ Taraba Dauda Lawali, gómìnà ti Zamfara Ṣèyí Mákindé, gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ Caleb Mutfwang, gómìnà ìpínlẹ̀ Plateau Umaru Fitinri, gómìnà ti ìpínlẹ̀ Adamawa Adémọ́lá Adeleke, gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun àti Buyediri, gómìnà ti ìpínlẹ̀ Bayelsa. Àwọn gómìnà méjì tí wọn láǹfààní láti péjú pésẹ̀ síbẹ̀ ó ní wọ́n rán àwọn igbákejì wọn láti ṣojú wọn níbi ìpàdé ọ̀hún. Ibẹ̀ náà mà ti fi ohùn léde lórí awuyewuye àti ọ̀rọ̀ tó ń lọ wípé níṣe ni ẹgbẹ́ òṣèlú PDP náà fẹ́ kórajọpọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú míì láti lè yọ àga mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu nídìí nínú ètò ìdìbò tọdún 2027 nígbà tí alága ìgbìmọ̀ àwọn gómìnà ọ̀hún Bala Mohammed tí ó mọ̀ ṣe àlàyé ó ní àwọn kò ṣetán bẹ́ẹ̀ làwọn kò sì ní ṣetán àwọn ò sì lọ́wọ́ sí i nípa pé à ń da ẹgbẹ́ pọ̀ àbí à ń darapọ̀ mọ́ ẹgbẹ́ kankan látàrí ètò ìdìbò tọdún 2027 èyí tí ń bọ̀ yìí ó ní tá a mọ̀ ní pé ẹnikẹ́ni tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP ààyè wà ńlẹ̀ a sì ṣetán láti kílò ẹni bẹ́ẹ̀ káàbọ̀ ní sínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Bákan náà mẹ́nuba ètò ààbò tó mẹ́hẹ ní ìpínlẹ̀ Plateau lórí wọn ṣe sọdún wípé àwọn yóò máa gbé ìgbésẹ̀ lórí bí ohun gbogbo yóò sì padà bọ̀ sípò tí àlàáfíà yóò sì máa jọba ní ìpínlẹ̀ ọ̀hún. Wọn kò ṣàìsọdúnmọ̀ ti ìpínlẹ̀ Delta níbi tí wọ́n ti sọdúnmọ̀ wípé ibi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti ṣe ní wọn kò ṣàì mẹ́nuba ti ìpínlẹ̀ Delta wípé àwọn yóò gbìyànjú láti wá ojútùú sí gbogbo àwọn nǹkan tó kù díẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n sì wá ojútùú sí ti ìpínlẹ̀ Rivers náà. Bákan náà sì wá rọ gbogbo àwọn ènìyàn nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún pé àwọn sì dúró lórí ẹsẹ̀ àwọn ò ṣetán láti darapọ̀ mọ́ ẹgbẹ́ kankan àbí kẹgbẹ́ kankan wá kóra papọ̀ mọ́ àwọn lórí ètò ìdìbò tọdún 2027. Issued by the PDP Government Forum after its support meeting held in Ibadan, today Monday, April 15, The PDP Government Forum held a meeting here in Ibadan on the following. 1. Noting the nationwide speculation about the possible merger of political parties, groups, and/or associations, the forum resolved that the PDP will not join any coalition or merger. However, the PDP as a major opposition party welcomes any parties or groups that are willing to join it with a view to wresting power and enthroning good leadership in 2027. 2. The forum reiterates its position taken in Asaba on the issue of the national secretary of the party, but in the wake of the Supreme Court judgment, the forum resolved to recommend that the deputy national secretary acts as a national secretary pending the nomination and ratification of a substantive national secretary for the Southeast Zone at NEC at its next meeting. 3. The forum reasserts our collective determination to avert the rape of our constitutional democracy, hence the decision of approaching the Supreme Court.
give a clear-cut verdict on the interpretation of the provision of the law on the declaration of state of emergency in any state of the Federation. The Board therefore reiterates in solidarity with His Excellency Siminalayi Fubara on the ordeal in which his state and people have been plunged into by the declaration of the state of emergency, and we reiterate our commitment. Ẹ káàbọ̀ padà. Bí Àtíkù bá ti bẹ́ẹ̀ gba tíkẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí olùdíje sí ipò ààrẹ lọ́dún 2027 nínú ẹgbẹ́ òṣèlú PDP, ẹgbẹ́ náà yóò bàjẹ́, kò sì ní àtúnṣe mọ́, kódà yóò dàrú kọjá àtúntò. Olóyè Bọ̀dé George ló sọ èyí di mímọ̀. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń jà rìnrìn káàkiri orí ayélujára àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ nípa àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan èyí tí ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 Alhaji Atiku Abubakar lórí àwọn ìgbésẹ̀ tó ń gbé nípa bí ó ti ṣe bẹ́ẹ̀ ń gbèrò láti díje sí ipò ààrẹ lọ́dún 2023. èyí tí wọ́n ṣe ní àlàyé pé ó ti pẹ́ tí Atiku Abubakar tó ti ń gbà bọ̀ láti ọdún 1993 títí di àkókò yìí níṣe ni bàbá òun ló ń ṣe bẹ́ẹ̀ tó ń lulẹ̀ tí ò tí ì rí ọwọ́ mú láti jẹ́ kí ó di ipò ààrẹ mú lórílẹ̀‐èdè Nàìjíríà. lẹ́yìn gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìjákulẹ̀ yìí ó ní Atiku Abubakar ló bá tún wo ọ̀nà àǹtọ̀ láti fi lè jáwé olúborí nínú ètò ìdìbò tọdún 2027 níbi tí wọ́n ti sọdún mọ̀ pé lógúnjọ́ oṣù kẹta ọdún tá a lò sẹ́yìn ó ní wọ́n kéde wípé òun Alhaji Atiku Abubakar olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party Peter Obi àti gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai làwọn ti jọ ṣetán báyìí láti ṣiṣẹ́ papọ̀ lórí bí àwọn yóò ṣe jáwé olúborí nínú ètò ìdìbò tọdún 2027. wàyó ẹni tó jẹ́ ọ̀kan pàtàkì nínú olóyè ẹgbẹ́ òṣèlú PDP tó sì ti fi ìgbà kan jẹ́ igbákejì alága fẹgbẹ́ òṣèlú PDP jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ olóyè Bọ̀dé George olómọ̀ṣẹ́ ní àlàyé wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí Atiku Abubakar tó bá fi lè ṣe bẹ́ẹ̀ gba tíkẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí olùdíje nínú ẹgbẹ́ òṣèlú PDP òní ẹgbẹ́ náà yóò kurukuru musu tí ó sì bàjẹ́ ju àtúntò lọ onítorí tó wà nínú ìwé òfin ẹgbẹ́ ọ̀hún òní wípé tí àwọn ilẹ̀ àríwá tán bá ti lo ọdún 8 nínú ẹgbẹ́ òṣèlú náà níṣe ni ilẹ̀ ti káàrọ̀ òjìrè àti gúúsù wọ́n máa lo ọdún 8. ó ní ẹ wá sọ fún mi ibo ni Atiku Abubakar ti wá sọmọ ilẹ̀ káàrọ̀ òjìrè ni àbí ti gúúsù ilẹ̀ yìí òun ló ti wá. ó ní ta ni ó mọ̀ pé àríwá ni fún ìdí èyí wọn ò lè fààyè gbà tán bá wá ṣe bẹ́ẹ̀ tí wọ́n lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí bí títa tẹ̀yìnwá láti fún ní tíkẹ́ẹ̀tì. ó ní ẹ má jà tanra wa ẹgbẹ́ òṣèlú PDP ó ti parí fún un ní inú ẹgbẹ́ òṣèlú tó lámìlaka lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí àlàyé èyí tí olóyè Bọ̀dé George sọ. ó ní ó lè lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú yìí o ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú PDP tá à ń sọ iṣẹ́ ẹgbàgbé ẹ̀ kò lè sáàyè fún un láti gba tíkẹ́ẹ̀tì olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP. a ṣe àfihàn fídíò rẹ̀ lónìí bí ilé ń jà. But George, let me quickly, away from the state of emergency, on one hand, Atiku Abubakar has met with, alongside Tambuwal, El-Rufai, and a few other persons. Atiku Abubakar met with former President Buhari, and he confirmed that he's working and talking to other people for the purpose of a coalition or working together with other political parties. On the other hand, the governors are saying there is nothing like that. No merger, no coalition. Is it that Atiku Abubakar is on his own? But one will imagine Atiku Abubakar is the leader of the party as of today. No. If he is the leader of the party, he would have waded into it. All right? The fact that he was the presidential candidate at the last election, all right, doesn't mean he's a bona fide, fixated leader of the party. If he is running for his own private interest, it's different from the interest of the party. You don't think Atiku Abubakar could be the presidential candidate of the PDP in 2027? He cannot be. This is what I'm saying. That for 8 years in the north, there should be 8 years in the south. That is the dictate. That is the doctrine of the platform of PDP. I can't say he cannot contest. He can go to any party and take up because it's his constitutional right. But if Atiku becomes he's done it back to back, 2019, 2023, and he could do it again. It's probably one of the most influential
politician in Nigeria today. What does this portend for your party? Should Atiku pick the ticket of the PDP? He cannot. If he picks it, that is the end of this party. I want to tell you that. If he picks it by whatever manipulation which was what done the last time, we will not accept it. But Chief Judge, you remember that you said that you were going to go on a self-inflicted exile if Bola Tinubu wins the election. Now he's done that. And those who were saying that whatever that is going on in your party, outside of your party, all of the other politicians, whatever they are doing is... Àjọ tó ń gbógun ti lílu owó ará ìlú ní pọ́npọ́ àti ṣíṣe owó ìlú báṣubàṣu EFCC ti fọwọ́ òfin gbé àwọn afurasí oníjìbìtì orí ayélujára tí wọn kò dín ní 19 ní ìpínlẹ̀ Èdò. Economic and Financial Crimes Commission EFCC yóò lájọ tó ń mójútó àti ìgbógun ti ṣíṣe owó ìlú báṣubàṣu àti jíjẹ owó ìlú ní ìjẹkújẹ ẹ̀ka ti Benin ní ìpínlẹ̀ Èdò. Wọ́n sọ dúró wípé àwọn ti fi pápẹ́ òfin gbé àwọn oníjìbìtì orí ayélujára tá a mọ̀ sí yahoo èyí tí òǹkà wọn jẹ́ 19 ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ náà wọ́n sọ dúró wípé àwọn gbéra rẹ̀ sọ ní ọjọ́ 12 nínú oṣù kẹrin ọjọ́ sátidé ọdún tí a wà nínú rẹ̀ yìí. Wọ́n sì fi ìkéde náà léde ní ojú òpó ayélujára wọn lánàá tí ń ṣe ọjọ́ 14 nínú oṣù kẹrin tá a wà yìí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wípé oríṣiríṣi ọkọ̀ bọ̀bìnì ni wọ́n bá ní àkàtà àwọn oníṣẹ́ lábí yahoo ọ̀hún àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tí wọ́n ní ìgbàgbọ́ wà wípé náà ni wọ́n fi ń ṣọṣẹ́ láti fi lu àwọn èèyàn ní jìbìtì orí ayélujára. Wàyí ó ní àwọn yóò kọjú wọn lọ sí ilé ẹjọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí tó bá ti ṣe bẹ́ẹ̀ fojú hàn tán. Ẹgbẹ́ àwọn Fúlàní darandaran ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tú jáde síta fún ìfẹ̀hónúhàn lórí ohun tí wọ́n pè ní ìyànjẹ lórí ẹ̀tọ́ wọn lábẹ́ òfin ti ìpínlẹ̀ Ọ̀yọ́. The Miyetti Alakato Breeders Association of Nigeria MACBAN ni wọ́n ṣe bẹ́ẹ̀ túyáyà jáde síta ní ìlú Ìbàdàn tí ń ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 14 nínú oṣù tá a wọ̀ yìí nípa bí wọ́n ṣe sọ nígbà wípé òfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀hún ó ṣe ègbè fún àwọn ènìyàn kan tó sì fi ìyà jẹ àwọn táwọn jẹ Fúlàní darandaran. Jẹ́ kí ni ohun tí wọ́n ṣe ní àlàyé nípa bí wọ́n ṣe bẹ́ẹ̀ tí àwọn ènìyàn wọn mọ́lé lọ́nà àìtọ́ àti ẹ̀tọ́ ọmọnìyàn àwọn lójúmọ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé ẹni tó jẹ́ sẹ́ríkì àwọn Fúlàní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà Alhaji Yakubu Bello tí ó sọ èyí di mímọ̀ nílùú Ìbàdàn lásìkò tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn ìwọ́de ìta gbangba ọ̀hún. Wọ́n ní ọ̀gọ̀rọ̀ àwọn tó jẹ́ Fúlàní darandaran ni wọ́n bẹ ní àtìmọ́lé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ǹjẹ́ kí sì ni ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n? Náà ni wọ́n ní wọ́n da ẹran ní ọ̀nà tí ò tọ́ ní ìta gbangba. Gẹ́gẹ́ bí wọ́n sì ṣe ní àlàyé pé òfin tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó gbé kalẹ̀ lọ́dún 2019 ní ṣe àfihàn pé bí Fúlàní kan tó bá ṣe bẹ́ẹ̀ da ẹran ní ọ̀nà tí ò bófin mu àbọ̀nà tí ò tọ́ èyí tó lè mú ìdàrúdàpọ̀ sílẹ̀ láàrin Fúlàní àti àwọn àgbẹ̀ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ níṣẹ́ ni kán máa fi páńpẹ́ òfin gbé wọn. Nígbà tí sẹ́ríkì àwọn Fúlàní náà wá ṣe ní àlàyé pé àwọn ènìyàn àwọn tí wọ́n kó sí àtìmọ́lé yìí ní wọn ò mọ́wọ́ mẹsẹ̀ nípa bọ́sẹ̀ tí wọ́n mọ ilé láti ìgbà yìí. Àti pé wọ́n tẹ ẹ̀tọ́ wọn lójúmọ́lẹ̀ torí pòfin tí wọ́n ṣe yìí ó ti ń ṣègbè fún èèyàn kan ju èèyàn kan lọ. Síbẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà fi àyè gbà wá láti dúró ní ibi tó bá wù wá. Ṣùgbọ́n òfin ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí ó ti ń ṣe bẹ́ẹ̀ fárí apá kan dá apá kan sí ìdí rèé o táwọn ṣiṣẹ́ ìwádìí láti pe àkíyèsí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Ṣèyí Mákindé wá ojútùú sí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí lórí pé àwọn gba àlàáfíà láàyè olólùfẹ́ àlàáfíà sì làwọn jẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó parí o, àwọn agbébọn ya wọ orí òkè àdúrà ní ìpínlẹ̀ Kogi. Wọ́n jí ọ̀pọ̀lọpọ̀ olùjọ́sìn gbé wọgbó lọ báyìí. Orí òkè àdúrà tí wọ́n pè ní Egbólá òpópónà Àgbàjà ní ìjọba ìbílẹ̀ Lọ́kọjà ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kogi lọ́jọ́ Jímọ̀ ọjọ́ 11 inú oṣù tá a wà yìí lásìkò ìṣòro ìṣẹ̀lẹ̀ náà ó ṣẹlẹ̀ náà sọdúnmọ̀ wípé àwọn agbébọn rádì hamara ogun ní kíkankíkan náà dé sórí òkè náà tó sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn takòtakò. wọ́n palẹ̀ àwọn olùjọ́sìn èyí tí àti mọ òǹkà wọn lásìkò tá a fi ń kó ìròyìn jọ wọ́n palẹ̀ wọn mọ́
wàyí o wọ́n ṣe bẹ́ẹ̀ dóòlà ẹ̀mí arábìnrin kan èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Mary Adams Gure èyí tí wọ́n sọ náà pé ikọ̀ fìjìláńtẹ́ agbègbè náà ó dóòlà rẹ̀ ó sì ṣe àlàyé pé lásìkò tí ìjọsìn náà tó ń lọ lọ́wọ́ táwọn ṣe ìṣòro òun làwọn kàn déédéé gbúrò ìbọn oníkúlùkù sì bẹ ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n báwọn ṣe ń sá lọ báyìí ọwọ́ àwọn ènìyàn náà ò ní wọ́n ń kó sí tó sì ń palẹ̀ wọn mọ́ wọ inú igbó lọ ó ní àwọn kò tiẹ̀ lè sọ iye ènìyàn tí wọ́n ti kó nípa pamọ́ra wọ inú igbó báyìí ṣùgbọ́n onílọ́gbọ̀n ṣe tó ń fi ṣe bẹ́ẹ̀ jàjàbọ́ lásìkò tí ìdàrúdàpọ̀ náà tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ pẹ̀lú àtìlẹ́yìn ikọ̀ fìjìláńtẹ́ wọ́n sì ṣe ní àlàyé pé àwọn fìjìláńtẹ́ ọ̀hún wọ́n ti kan gbogbo pẹ̀lú àwọn agbófinró láti ṣe àwárí àwọn olùjọ́sìn tí wọ́n ti jí gbé wọ inú igbó sálọ báyìí. Irú ìròyìn bẹ́ẹ̀ ni ti ìpínlẹ̀ Katsina níbi táwọn agbébọn ti jí àgbà àlùfáà mùsùlùmí kan àti ọ̀gọ̀rọ̀ ọmọbìnrin gbé lọ ní ìpínlẹ̀ Katsina. Àlùfáà tó gbajúmọ̀ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Sheikh Mustapha Aliyu òun ni wọ́n ti jí gbé wọ inú igbó lọ báyìí lágbègbè tí wọ́n pè ní Gidankaji ìjọba ìbílẹ̀ Kankara ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní ọjọ́ 12 nínú oṣù kẹrin ọdún tá a wà yìí bẹ́ẹ̀ ní agbègbè tó tún pè ní Sukuntuni ìjọba ìbílẹ̀ Kankia ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ènìyàn kan tó sì jí ọ̀gọ̀rọ̀ àwọn ọmọbìnrin tí wọ́n jí wọn gbé wọ inú igbó sálọ lásìkò tá a fi ń kó ìròyìn jọ a kò tí ì rí nǹkan kan gbọ́ láti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Katsina lórí ìṣẹ̀lẹ̀ náà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí akí oníyan wípé ẹ̀ṣẹ̀ ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ̀ yìí tẹ́ bá mi jẹ́ kú ìfẹ́ kú àìbínú Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ní tó ń dájú ní wípé tí n bá ti ṣe tèmi báyìí kẹ́yìn náà máa fi tìmí kí ẹ máa fi gbé tèmi náà lárugẹ mo sì kí yín mo dúpẹ́ púpọ̀ lórí gbogbo ìfẹ́ gbogbo gbà ṣùgbọ́n o àjèjì ọwọ́ ẹ̀yin àgbà ní kò gbé ẹrù dórí ẹja fọwọ́ wẹwọ́ òun náà ni ọwọ́ ṣe lè mọ́ lérè tí èmi ṣe yìí díẹ̀ òun náà ni mo lè ṣe nípa rẹ̀ mọ́ n tí ń túmọ̀ sí ni pé bá a ṣe ń ṣe yìí ẹ dákun ẹ dábọ̀ nítorí tẹ̀lédùmarè ẹ má bá a gbìyànjú láti máa share rẹ̀ káàkiri lójú òpó Facebook ojú òpó WhatsApp àwọn groups tá a wà nítorí tẹ̀lédùmarè ẹ mọ̀ pé níwọ̀n náà ni àyànfẹ́ Elédùmarè òun ló lè ṣe mà ó sì níbi tí ọwọ́ tàwa náà tó pin dé ṣùgbọ́n tá a bá jọ ṣe yóò tún lè rìn ju bí ó ṣe tó àti bó ṣe yẹ lọ torí bẹ́ẹ̀ yín ṣe ń darapọ̀ mọ́ mi oní fún mi kẹsẹ́ tó sì ń wú mi lórí láti máa padà wá ní gbogbo ọjọ́ àti gbogbo gbà láti wá máa fún yín ní ìròyìn míì lẹ́yìn alájà ò balẹ̀ títí di ìgbà táwọn máa pàdé agara kò ní dá wa láṣẹ lọ́wọ́ Elédùmarè ó dàbọ̀ fún tásìkò.